mi ò ra ọkọ̀ o, ẹ má báyé mi jẹ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o ní gbogbo ibi tẹ́ ẹ ti ní àǹfààní àti máa wo ìkànnì tá a ti ń gbé yín débẹ̀ tá a ti ń já yín tán. Ẹ ṣe wá láǹfààní, kẹ́ bá wa share, kẹ́ ẹ like post wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ post ẹ̀. Gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa, ìyẹn Àríyọ̀ Olúwakẹ́misọ́lá Àpèsìn tí gbogbo ayé mọ̀ sí Àǹtí Sídí, ló ké gbàjarì sórí ayélujára o. Èyí lohun tó sọ. Ó ní òun ò ra ọkọ̀ o. Ó ní ìròyìn ìfege tí ó wà lórí ayélujára ìyẹn Facebook tí wọ́n sọ pé òun ra Land Cruiser kan, pé òun ò ra mọ́tò o. Ó ní òun ò ra mọ́tò o. Ó ní gbogbo ìgbà ni wọ́n máa ń gbé ìròyìn tí kò tọ́ tí òun ò ṣe o. Òṣèrébìnrin ilẹ̀ wa yìí sọ wípé òun ò ra mọ́tò o. Ó ní òun ò ra mọ́tò èyí tí owó rẹ̀ jẹ́ 70 million. Ó ní òun kọ́ lòun ra mọ́tò o, wípé kán lè máa gbé ìròyìn ìfege lórí òun. Wípé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe sọ ní ọjọ́ kan pé òun kọ́ ilé ìwé, wípé òun kẹ̀, wípé òun ò kọ́ ilé ìwé kankan o. Wípé ìròyìn tí wọ́n sọ lórí ayélujára lórí Facebook pé òun ra mọ́tò pé ó ti dá wàhálà lẹ̀ sí ilé òun o. Wípé bàbá òun ti ń pè káàkiri pé gbogbo ènìyàn náà ló ń pè òun o. Pé congratulation lọ́tùn, congratulation lósì. Wípé òun ra mọ́tò tí ó jẹ́ 70 million. Pé kẹ̀, pé bó lòun ti fẹ́ rí 70 million láti ra owó mọ́tò bẹ́ẹ̀. Òṣèré wa yìí sọ wípé òun kọ́ lòun ra mọ́tò o. Wípé kán lè máa gbé ìròyìn tí ò tọ́ lórí òun. Wípé mọ́tò tí wọ́n sọ yìí pé ẹ̀ẹ̀kan àbí ẹ̀ẹ̀mejì lòun ti wọ owó mọ́tò náà, pé kò dẹ̀ ń ṣe pé òun rà. Wípé wọ́n yá àwọn ni táwọn fi ṣoge lọ sí party táwọn lọ. Ó ní òun kọ́ lòun ra mọ́tò o. Ó ní gbogbo àwọn family òun ló ti ń pe òun pé congratulations o. Pé wọ́n ti ń pe òun lọ́tùn lósì o. Pé gbogbo ènìyàn ló ń pe òun o. Òṣèré yìí sọ wípé òun mọ̀ pé wọ́n ń gba àdúrà fún òun ni o, ṣùgbọ́n kí wọ́n lè máa gbé ìròyìn ìfege lórí òun. Wípé nǹkan táwọn ò ṣe kán lè náwọn ṣe, ohun táwọn bá dẹ̀ ṣe kán náwọn ṣe ni. Èyí tí wọ́n ń sọ pé òun ṣe nǹkan tí òun ò ṣe, ó ní gbogbo ẹ̀ tí ń pọ̀ jù, pé gbogbo ìgbà ni wọ́n ń ṣe gbogbo àwọn nǹkan yìí. Wípé gbogbo àwọn nǹkan yìí ò dẹ̀ tọ́ nítorí àwọn ẹbí àwọn, wọ́n máa ń wò pé owó wà lọ́wọ́ àwọn àbá àwọn ò fẹ́ fún àwọn ènìyàn ní owó. Ó ní kí wọ́n lè máa gbé ìròyìn báyìí mọ́ o. Òṣèré wa yìí Kẹ́mi T tí ń jẹ́ Àǹtí Sídí ti fárígá o. Ó ní ẹni tó ṣe irú kan báyìí sí òun tí ó lọ gbé ìròyìn tí ó tọ́. Ó ní báyìí ni ó máa rí fún o. Ẹ̀yin alára wa, àfi kí Ọlọ́run gbà wá báyìí o. Ẹ̀yin blogger, wọ́n ní kẹ́ lè máa gbé ìròyìn tí ó tọ́ o. Wọ́n ní ohun táwọn bá ṣe ni kẹ́ náwọn ṣe o. Wọ́n ní ohun táwọn ò bá ṣe kẹ́ má sọ pé àwọn ṣe o. Èyí ni ohun tí òṣèré ilẹ̀ wa ní sọ o. Ìyẹn Kẹ́mi T tí gbogbo ayé mọ̀ sí Àǹtí Sídí o. Ire o.